Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ìyẹn ti question tí alàgbà Muyideen máa bá wa dáhùn. Wọ́n gbọ́dọ̀ sọ reason ẹ̀. Point méjì yẹn wá sọ. Point kejì, à ń padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Àwọn náà ní answer àti dáhùn. Àwọn náà máa dáhùn question méjì. Question àkọ́kọ́ ni wípé Àgbàlá Gabriel alàgbà. Mo máa like yín o, mo máa love yín o. Mo máa like iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe yìí o. Ṣùgbọ́n this is my question. Kí ni ìdí pàtàkì tí ẹ fi ná Muyideen, alàgbà Muyideen? Kí ni reason? Number two. Ṣé torí pé ẹ ṣe oore fún ní ẹ ṣe rò pé ẹ ní ẹ̀tọ́ láti ná? That is your question, Àgbàlá Gabriel. Now, ẹ jẹ́ ká wá sọ reality. Mi ò mọ iye ọjọ́ orí alàgbà Muyideen. Bọ̀ kó bá jẹ́ wípé ẹni tó wà ní àyè ẹ̀ tó wà láyé ara ẹ̀ tó jẹ́ ọmọ ìjọ yín, ìyàwó ẹ̀ wá fẹjọ́ ẹ̀sùn yín, ṣé ẹ lè gé ẹgbàá kẹ́ẹ̀ná? Mistake tẹ́ ẹ ṣe níbẹ̀ ń lágbára púpọ̀. Láìsọmọ kékeré, láìsọmọ primary 1. But ìgbà tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ yẹn jáde lórí life kò tì yín lẹ́nu. Ọ̀rọ̀ yẹn ò tì yín lẹ́nu wípé táwọn èèyàn bá gbọ́ báwọn náà ṣe máa feel. Tẹ́ bá tiẹ̀ ná ó yẹ kẹ́ parọ́ lójú àwọn èèyàn pé no, mi ò ná. Ẹni tó níyàwó sílé, ìyàwó ẹ̀ náà máa wà níbẹ̀ nígbà tẹ́ ń nà yẹn o. Ó dá mi lójú pé ìyàwó yẹn máa rẹ́rìn gan. Ẹ bá mi ná dáadáa. Àràmàdà olúpẹpẹ dáwọ́ àjábèjì sódò òkè, onílé kiri wà àjàmọ́dò òkè. Gbí! Ó ṣeéṣe kẹ́ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lòmí, ẹ má tún ṣerú ẹ̀ mọ́. Ẹ má tún try ẹ̀. Ẹ lè lọ ọmọ 25 years bẹ́ẹ̀ ni. Ìfọ́tá pààyàn sà. Ọmọ yín tẹ́ bí nínú yín tó ti ga tó yín lórí ìdúró. Ṣé ẹ lè dádọ̀ bálẹ̀ kẹ́ máa nà? For what? Tó bá tiẹ̀ jẹ́ wípé ẹ̀yin lẹ ń bọ̀. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ń bọ̀. You don't have the right, no matter what. Don't do that again. That is point 2. Question to do any. Kí ni ìdí tí ẹ fi rò pé ẹ ní ẹ̀tọ́ láti ná, no matter what you do? Number 3. Mo ti dọ́dọ̀ ìyàwó ẹ̀. Question ti ìyàwó rẹ̀ o tó máa dáhùn. Ìgbàlá máa tó lè dájọ́. For now àti lè dá kankan. Torí kankan sì sókùnkùn láàrin yẹn tí ò tí hàn sí ọmọ aráyé. Question ti ìyàwó rẹ̀. Ṣé torí pé alàgbà Muyideen wà pẹ̀lú Àgbàlá Gabriel lẹ ṣe fẹ́ ni? Tàbí ẹ nífẹ̀ẹ́ ní tòótọ́ lẹ ṣe fẹ́? Lẹ fi sọ wípé ẹ ò lè tẹ̀lé lọ. Ọkọ ẹ lòun ò gbébì kan mọ́. Wo ni wọ́n máa dúró? What do you mean? Are you marry Àgbàlá Gabriel or you marry your husband? This woman, go and take time. Ọkọ ẹ lòun ò gbébì kan mọ́. You need to follow her. Tó bá mọ̀ wípé o lè follow ẹ, ẹ lọ sí kóòtù kẹ́ lọ jáwé ìkọ̀sílẹ̀ fún ara yín. No matter what, is your husband. Are you marry him because he living with Àgbàlá Gabriel, or you marry him because you love him? You need to answer that question. Àwọn questions tó ń gbọ́dọ̀ kọ́kọ́ clear lélẹ́yìí. Kó tó di wípé a máa lè rí ẹjọ́ yẹn dá. There is something in the mind of alàgbà Muyideen tó ti ráyè sọ jáde.
Yeah. Ní báyìí mo fẹ́ wá sọ ọ̀rọ̀ fún ẹ̀yin sóore generally. Wọ́n gbọ́dọ̀ clear àárín yìí o. Ẹnìkan tó máa sóore tó re máa ń gbè, èyí ni ẹni tó sóore tó gbé ẹnìyẹn sókèrè tí kò kàn pa wọ́n pọ̀ tí ò rán ẹnìyẹn níṣẹ́. Ẹni oore téèyàn bá ṣe tó bá ti jókòó tì á ní problem. That is human being for you. Kí ló gbẹ̀yìn wo sóore fún mi? Nǹkan tó gbẹ̀yìn wo sóore fún mi ni wípé kí ló ṣe tẹ́nìkan ò sí rí. Mo wá fi àkókò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá nílé lóko. Ẹ̀yin lẹ ti ń gbé alàgbà Muyideen láti ìgbà tí Ọlọ́run ti fi Àgbàlá Gabriel ṣe sábàbí ẹ̀. Ẹ̀yin lẹ ti ń gbé, kì í ṣe owó Àgbàlá Gabriel ló fi sponsor ẹ̀, owó gbogbo àgbáyé ni, but òun lọ́lọ́run lò gẹ́gẹ́ bí olùtọ̀nà. Tí ẹ bá ṣàkíyèsí Muyideen dáadáa, nǹkan tó ń jà fún ni òmìnira. Ìwọ tó bá sọ wípé Muyideen ya wèrè, bàbá ẹ lákú bàbá ẹ ló ya wèrè. Arákùnrin yẹn mọ nǹkan tó ṣe. Nǹkan tó ń fún ní headache, nǹkan tó ń bà nínú jẹ́, ó fẹ́ gba òmìnira. Kó as a man kóun lè jẹun lásìkò tó bá yẹ kóun jẹun, kóun lè pàṣẹ lásìkò tó bá yẹ kóun pàṣẹ. That is what you need. But there is something tó wà nínú ẹ̀ tí ò tí sọ. Pẹ̀lú ọ̀rọ̀ méjì tó jùjí síta láàárọ̀ kùtù ha ìyẹn pé Àgbàlá Gabriel la fẹ́ á jẹ́ ká má jẹ́ ká yó ni, onímọ̀ tara ẹni nìkan ni. That two words have meaning. He need to tell us the meaning of that word. So gbogbo mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, oore kan tí ẹ lè ṣe fún Muyideen láyé, ó ní mo fẹ́ sọ fún yín tẹ́ bá mọ̀ pé like ẹ lóòótọ́. Ṣé ẹ rí ilé ẹ̀ tó wà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel yẹn? Tí a bá rẹ́ni tó lè rà lọ́wọ́ ẹ̀, kí wọ́n lọ bá gẹ̀ẹ́tì ilẹ̀ sí ìta, kó kọ́lé ẹ̀ síbi tó bá wù ú, ṣẹ́ǹjì tó bá kù kó fún kó máa fi ṣègbésí ayé ẹ̀, tó bá wà wù ú níbi tó wà kó lọ fi ta bàbá Jẹ̀bú, kò ká anybody, tó bá wù ú kó na dáadáa, tó bá wù ú kó ṣe ṣàkàṣàkà, ẹ ti sì tìyín fọlọ́wọ́. That is the only key. Tẹ́ bá mọ̀ pé fẹ́ sọ̀rọ̀ fún tabarẹ́ni tó lè ra ilé yẹn, because the problem of that man is freedom. That is all. But lórí ọ̀rọ̀ wípé à ń dájọ́ bóyá Muyideen ló dání o, bóyá Muyideen ò dání o, bóyá Àgbàlá Gabriel ló dání o, bóyá Àgbàlá Gabriel ò dání o, ká tún lè mọ òtítọ́ ibẹ̀, ká tún lè dá ẹjọ́ yẹn, a gbọ́dọ̀ mọ ìdí tí alàgbà Muyideen fi sọ wípé afẹ́ ajẹ́ má fẹ́ ayó ní Àgbàlá Gabriel. Olímọ̀ tara ẹni nìkan ni, a gbọ́dọ̀ mọ reason tó fi sọ bẹ́ẹ̀. Ayé mo gbédi fún yín o, mo gbédi fún ayé o. Láàárọ̀ yìí mo rí oríṣiríṣi comment. That man, they need to take him to Arrow. Ó ní mental health, ó ní mental problem. No, it's not like that. Ẹni tó ní mental health tí ò bùyàwó ẹ̀ jẹ, ẹni tó ní mental health tó mọ̀ wípé ìyà tó ń jẹ mí yìí pọ̀, eléyìí tí ìyà yìí máa fi jẹ mí lọ jẹ́ kí padà síṣẹ́ láàárọ̀ mi. Kí ló dé tí ò kó nínú ilé kó lọ máa gé orí ènìyàn tó jẹ́ pé iṣẹ́ láàárọ̀ ló padà sí? Ẹ̀yin ènìyàn ẹ burú o, ẹ̀yin ènìyàn ẹ burú o, ẹ rí gbèsè ayé yín níta. Bí olówó àti tálákà bá ní ìṣù, ẹ gbọ́dọ̀ farabalẹ̀, kẹ́ wo ọ̀tún kẹ́ wo òsì kẹ́ tún sọ̀rọ̀. Ẹni tó bá like ènìyàn ló bá yàn sọ tọrọ, ẹni tó bá hate ẹ máa purọ́ fún ẹni.
mo ti kó mẹ́ mo fẹ́ parí ọ̀rọ̀ mi sọ́dọ̀ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ẹ kú iṣẹ́ takuntakun, Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú. mo bá yín sọ ọ̀rọ̀ kan sẹ́yìn ó ti pẹ́, mo ní ẹ ò jẹ́ anybody ní explanation, but eléyìí ẹ gbọ́dọ̀ ṣe explanation kórúkọ yín má bàa bàjẹ́. ṣùgbọ́n mo máa sọ ìdìdì ọ̀rọ̀ kan. tó bá jẹ́ wípé ìfẹ́ gbogbo ará àwọn tí ẹ ń ṣoore fún lẹ ní tẹ́ fi sí gbogbo orí tẹ́ ẹ ṣe yìí, kò ní sí ẹ̀dá kan láyé tó lè bì yín ṣubú, ẹ máa dúró títí láé. ṣùgbọ́n tó bá yẹ pé ẹni lọ́kàn láti rẹ́ àwọn ènìyàn jẹ, mo fún yín ní 5 years, wọn ò ní gbórúkọ yín mọ́. èmi ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. ìdìdì tí mo gbé dání ẹ̀mí ni o é sára, ẹ̀mí ni o é sára. ìdìdì tí mo gbé dání gbígbì ẹ̀mí ni o é sára jàre o, ẹ̀mí ni o é sára. tó bá yẹ pé ìfẹ́ àwọn ọmọ ènìyàn lẹ ní tinútinú tẹ́ fi ṣe gbogbo orí tẹ́ ń ṣe yìí, mo gbọ́dọ̀ sọ. mo dẹ̀ fi àkókò yìí rọ alàgbà Muyideen nìyẹn. mi ò ní kó má fẹ́ ìyàwó ẹ̀ yẹn, mi ò ní kó má fẹ́, bọ̀ọ̀rọ̀ dáadáa. aláùdà olúpẹpẹ àjàpẹpẹ kákáká lójú ogun lé òrómì ẹ̀yẹ sódòkè onílé kéréwú àjàmọdòkè. àbúrò là ń sọ fọmọlúwàbí, tó bá dénú rẹ̀ àdì òdìdí. bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bá. alábòsí máa ń kọ́lé, alábòsí máa ń ra mọ́tò, alábòsí máa ń bímọ, alábòsí máa ń ṣe wedding. àtúbọ̀tán alábòsí ò ní dá. Àlùkùránì jẹ́rìí sí, Bíbélì jẹ́rìí sí, odù Ifá jẹ́rìí sí. olóòótọ́ lè jùyà fógún ọdún. ẹ̀gbọ́n kan tẹ́jọ́ gbé sọ ni, ó ní irọ́ gorí igi, ó ní irọ́ pin, ó ní òtítọ́ korò ju ọ̀run àjàlè. irọ́ gorí igi, irọ́ pin.